A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ààrẹ Bọ́lá Tinubu ti ké sí alákòóso ìpínlẹ̀ Rivers tó ṣẹ̀ṣẹ̀ gbéjọba sílẹ̀ Vice Admiral Ibok Ete Ibas wá sí ilé agbára ìlú Àbújá. Ibas dé sí ilé agbára láàrin aago 6:10 ìrọ̀lẹ́ àná pẹ̀lú mínísítà fún ìṣúná Wálé Ẹdùn àti alága àjọ tó ń ṣàmójútó ìwà ìbàjẹ́ àti màgòmágó owó EFCC Ọlá Olúkóyèdé. Ibas sìn fún oṣù 6 gẹ́gẹ́ bí alákòóso administrator ìpínlẹ̀ ọlọ́ràá tó ń ṣàn fún epo. Ó gbéjọba sílẹ̀ ní ọjọ́ 17 oṣù kẹsàn-án lẹ́yìn òpin ìkéde ìlú òfararọ tí ààrẹ fi darí kí gómìnà ìpínlẹ̀ Túnrọ́kúnlé Simfubara padà sẹ́nu iṣẹ́ pẹ̀lú igbákejì rẹ̀ àti gbogbo ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀. Níbi ìpàdé ìgbìmọ̀ àkọ́kọ́ ni agbẹnusọ Martin Amaewhule ti ní àwọn yóò ṣe ìwádìí bí wọ́n ṣe ná owó ìlú sí fún oṣù 6 láàrin ìkéde ìlú òfararọ, ṣùgbọ́n Ibas kọ ìgbésẹ̀ àti ṣe ìwádìí bí wọ́n ti ṣe àkóso owó. Síbẹ̀, ìwádìí sọ di mímọ̀ wípé ìpínlẹ̀ gba àpapọ̀ owó tí ó tó $254.37 billion láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ láàrin oṣù kẹta sí oṣù kẹsàn-án ọdún 2025 lábẹ́ ìṣèjọba Ibas. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ ìjọba tó ń ṣàmójútó agbègbè ti fi ìkìlọ̀ léde lórí ẹ̀kún omi ní ìpínlẹ̀ 15 àti agbègbè 69 wípé àpọ̀jù òjò láàrin ọjọ́ 24 àti 28 oṣù kẹsàn-án lè yọrí sí ìjàmbá ẹ̀kún omi. National Flood Early Warning Center láti Ministry ni ó ṣe àfihàn ìtanilólobó yìí lánàá, tí adarí ẹ̀ka tó ń ṣàmójútó ẹ̀kún omi Usman Abdullahi Bukani buọwọ́ lù. Ìkìlọ̀ yìí jẹ́ ara ojúṣe Ministry láti fi dènà ìṣòfò ẹ̀mí àti dúkìá lákòókò òjò. Ẹ̀kún omi jẹ́ ìjàmbá tó sábà máa ń wáyé ní Nàìjíríà tó ń sọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ di aláìnílé lórí lọ́dọọdún, ba ohun ìní jẹ́, kó bá ìpèsè oúnjẹ. Gẹ́gẹ́ bí àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA ṣe sọ, kò dín ní ènìyàn 232 tí ó ti pàdánù ẹ̀mí wọn, tí 121,224 di aláìnílé lórí títí di 20 oṣù kẹsàn-án ọdún 2025. Lára àwọn ìpínlẹ̀ tí wọ́n ṣe ìkìlọ̀ lé lórí báyìí láti rí Adamawa, Anambra, Bayelsa, Borno, Delta, Edo, Imo, Ondo, Ọ̀yọ́, Taraba àti Zamfara. Ministry wá rọ àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n tètè gbáradì dáadáa kí wọ́n sì gbé ìgbésẹ̀ àti dènà ìjàmbá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ àgbà Mofin Lateef Fagbemi ti gba ìṣàkóso ẹjọ́ lórí ọba kan láti ìpínlẹ̀ Ògùn, Ọba Adédayọ̀ Ṣáìlọ́nù tó ń jẹ́jọ́ lọ́wọ́ lórí ẹ̀sùn ìdúkokò mọ́ ẹ̀mí Aláké ilẹ̀ Ẹ̀gbá Ọba Adédọ̀tun Gbádébọ̀. Gbígba ìṣàkóso yìí wáyé lẹ́yìn àṣẹ ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Ògùn láti ọwọ́ Adájọ́ Abíọ́dún Adéyẹmí. Certified True Copy àṣẹ yìí ṣe àfihàn wípé ìpinnu yìí wáyé ní kété tí agbẹjọ́rò ìjọba gba lẹ́tà láti ọ̀dọ̀ adarí fún iléeṣẹ́ ìjọba Ọba Ṣáìlọ́n Alágbàdo ti Àgbàdo ní ìjọba ìbílẹ̀ Ifọ̀ ló ń kojú ẹ̀sùn oníkókó méjì tí wọ́n dá lórí cyberstalking àti ìdúkokò mọ́ ẹ̀mí tí ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn pè. Ẹ̀sùn yìí jẹyọ láti ìwé ẹ̀dùn ọkàn tí Aláké pè níbi tí ó ti ṣe ẹ̀sùn wípé ọba pa irọ́ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ wípé òun fẹ́ pa á. Ìwé ẹ̀dùn ọkàn tí Aláké kọ ránṣẹ́ sí ọlọ́pàá ni ó gbé Ọba Ṣáìlọ́nù dé ilé-ẹjọ́, ṣùgbọ́n tó ń fi gbogbo ìgbà sẹ́ ẹ̀sùn. Bí adájọ́ ṣe sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 19 oṣù kẹwàá ọdún 2025. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ọmọọba mẹ́ta kan láti ìdílé ọba ní Ìwó, ìpínlẹ̀ Ọ̀ṣun ti rọ ìjọba ìpínlẹ̀ àti ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n ṣe òfin tí yóò máa darí àwọn ọba lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Àwọn ọmọọba wọ̀nyí kérora lórí fàákájà gbogbo ìgbà láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ bí wọ́n ti ń béèrè fún òpin sí ìṣòro yìí kí ó tó dá ìpínyà sílẹ̀ láàrin ìran Yorùbá.
Wọ́n ṣe àfihàn yìí láti fi fèsì sí ìjà èmi-jù-ọ́ ìwọ-oòrùn supremacy battle tó ń lọ láàrin Olúwo ilẹ̀ Ìwó Ọba Abdulrasheed Akànbí àti Àtaọ́ja ti ìlú Òṣogbo Ọba Jimoh Oyètúnjí lórí tani ó di ipò kẹrin mú láàrin àwọn ọba ìpínlẹ̀. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní Ìwó, agbẹnusọ fún ìdílé ọba Ọmọọba Adédọ̀jà Ọ̀ṣúnwó ní fàákájà àárín ọba méjèèjì ìbá má ti wáyé bí ó bá ṣe wí pé àlàálẹ̀ ti wà lórí ọ̀nà àti yanjú ìṣòro láàrin àwọn ọba. Ọ̀ṣúnwó fìdí ẹ̀ múlẹ̀ wípé lílo ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ àwọn ọba wọ̀nyí láti fi gbé ẹ̀sùn wọn nídìí kò lẹ́tọ̀ọ́ níwọ̀nba ìgbà tí ìlànà gẹ̀sẹ́ẹ̀tì ti wà tí ó ṣàlàyé ipò tí oníkálukú dì mú. Ọ̀ṣúnwó ní ìṣọ̀kan Yorùbá ṣe pàtàkì lákòókò yìí pàápàá jùlọ bí ó ṣe jẹ́ Yorùbá ni ó wà ní ipò agbára. Ó ní fún àkọọ́lẹ̀ àpèrè Olúwo jẹyọ láti Ilé-Ifẹ̀, kò sẹ́ni ń bá a dù ú, kò sì sí nínú ìtàn wípé Olúwo jẹ́ olóyè tàbí baálẹ̀ ìlú. Awuyewuye yìí ṣẹ́yọ lára àwọn tí ó da ìlànà rú. Ìròyìn jábọ̀ wípé Àtaọ́ja sọ níbi ìdánilẹ́kọ̀ọ́ tí ó wáyé ní Ifásitì Ọ̀ṣun láti fi sààmì ayẹyẹ ọdún 15 rẹ̀ lórí oyè. Níbẹ̀ ni ó ti tún wú awuyewuye yìí sílẹ̀ lórí tani ó di ipò kẹrin mú nínú òun pẹ̀lú Olúwo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni Ààrẹ Bọ́lá Tinubu fi àmì ẹ̀yẹ Posthumous National Honours of Commander of the Order of the Niger (CON) dá àwọn olóògbé Ògbóni 4 lọ́lá. Àwọn ni Albert Badayi, Edward Kobani, Theophilus Orage àti Samuel Orage. Ààrẹ gbé ìgbésẹ̀ yìí níbi ó ti gba ìròyìn lórí Ògbóni Consultations Committee ní ilé agbára ìlú Àbújá bí ó ti rọ àwọn ará ilẹ̀ Ògbóni kí wọ́n fi ààyè gba ìlàjà reconciliation àti ìṣọ̀kan lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ìpínyà ti wà. Kí Ọlọ́run dẹlẹ̀ ire fún àwọn tí ó ti di olóògbé, kí iṣẹ́ àṣeélẹ̀ wọn sì tẹ̀síwájú àti máa jẹ́ móríyá fún okun ìṣọ̀kan àti àǹfààní láàrin wọn. Ààrẹ Tinubu wá jẹ́jẹ̀ẹ́ wípé ìṣèjọba rẹ̀ yóò ṣe àtìlẹ́yìn fún àlàáfíà àti ìdàgbàsókè ọrọ̀ ajé ní ilẹ̀ Ògbóni bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ èròǹgbà rẹ̀ àti padà sídìí iṣẹ́ pípèsè epo ní agbègbè. Ààrẹ ṣe ìrántí ọdún 2022 tí ìṣèjọba àná yọ̀ǹda àkóso iṣẹ́ epo Ògbóni fún àjọ elépo NNPCL àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn bí ó ti ní ìṣèjọba rẹ̀ yóò ṣiṣẹ́ lé lórí. Ó wá darí National Security Adviser Nuhu Ribadu kí ó bẹ̀rẹ̀ ìjíròrò láàrin àwọn ará ìlú Ògbóni, NNPCL àti gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn láti yanjú ìgbésẹ̀ àti bẹ̀rẹ̀ iṣẹ́ padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé alájà méjì kan ni a gbọ́ wípé ó dà wó nírọ̀lẹ́ àná ní ojúlé 4 òpópónà Modúpẹ́ọlá, ibùdókọ̀ Mángòrò, ìpínlẹ̀ Èkó. Ìṣẹ̀lẹ̀ tí ó wáyé láàrin aago 6 ìrọ̀lẹ́ ni ọ̀gbẹ́ni kan há mọ́ inú rẹ̀ bí wọ́n ti dóòlà àwọn 5. Fọ́nrán tí ó gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ṣe àfihàn bí àwọn òṣìṣẹ́ àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó LASEMA ṣe ń gbìyànjú àti dóòlà ọ̀gbẹ́ni ẹni ọdún 44 pẹ̀lú àpá àti egbò ní ara rẹ̀ bí wọ́n ti súré gbé dìgbàdìgbà pẹ̀lú áḿbúláǹsì lọ ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ ìṣègùn òyìnbó ìpínlẹ̀ Èkó LASUTH fún iṣẹ́ abẹ. Nínú àtẹ̀jáde láti ọwọ́ Kọmíṣánná fún ìròyìn àti ọgbọ́n inú Gbénga Mọ́tòṣọ́ ni ó ti ní ara ọ̀gbẹ́ni yìí ti ń balẹ̀. Àwọn 5 yòókù tí wọ́n dóòlà ni wọ́n kó lọ ilé ìwòsàn aládàáni lágbègbè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Lánàá ni ààrẹ orílẹ̀-èdè Kenya William Ruto bu ẹnu àtẹ́ lu àwọn adarí lágbàáyé lórí bí wọ́n ṣe ń ṣe àwọn ará ilẹ̀ Áfíríkà láti ọdúnmọ́dún níbi ìpàdé àpérò United Nations General Assembly UNGA. Pẹ̀lú ìbínú ni Ruto fi kérora lórí bí wọn kò ṣe fún Áfíríkà láǹfààní àti di ọmọ ẹgbẹ́ títí láé ní UN Security Council bí ó ti ní èyí kò ṣe ìtẹ́wọ́gbà rárá. Ruto ní gẹ́gẹ́ bí Áfíríkà ṣe jẹ́ continent, ó yẹ kí wọ́n ní àǹfààní sí àga 2 níbi ìgbìmọ̀ UN pẹ̀lú agbára veto power.
ó ní wọn kò lè sọ wípé àjùmọ̀ṣe wà nígbà tí wọ́n ń yá àwọn 54 kan tí wọ́n parapọ̀ sọ́tọ̀ kò ṣeé ṣe. Ààrẹ Kenya ní bí ẹgbẹ́ yìí bá sì fẹ́ jẹ́ ojúlówó lágbàáyé wọ́n gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò ìjíròrò tòní, kì í ṣe wípé kí wọ́n ṣì máa tẹ̀lé ipa ti 1945. Bákan náà ni Ààrẹ Ruto kan àwọn ilé-iṣẹ́ tó ń ṣàmójútó owó ilẹ̀ òkèèrè bíi World Bank àti IMF lábùkù lórí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní unfairness sí àwọn orílẹ̀-èdè láfíríkà. Ó ní àwọn tó ń yáni lówó lágbàáyé máa ń fún àwọn orílẹ̀-èdè tó lówó lọ́wọ́ ní owó sí i, wọ́n á sì máa fi ìyà jẹ ará Áfíríkà pẹ̀lú èlé gọbọi lórí ìwọ̀nba owó tí wọ́n bá yá wọn. Èyí kò bójúmu rárá. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima tí ó lọ ṣaṣojú ààrẹ Bọ́lá Tinubu níbi ìpàdé yìí ní tirẹ̀ pè fún àlàáfíà ní Palestine, bí ó ti ní ojútùú sí ìṣòro yìí nìkan ni ọ̀nà láti fòpin sí aáwọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Japan sọ lónìí wípé àwọn fi ọwọ́ ṣìkún òfin mú ìyá àgbàlagbà kan ẹni ọdún 75 tí wọ́n ní ó jẹ́wọ́ wípé òun tọ́jú òkú ọmọbìnrin rẹ̀ sínú ẹ̀rọ amómitutù freezer fún 20 ọdún. Ìwádìí ọjọ́ Ìṣẹ́gun ṣe àwárí òkú abilékọ obìnrin kan nínú deep freezer nínú ilé Keiko Mori ní North East ìlú Tokyo. Mori ní ọmọ òun Makino tí òun bí ní ọdún 1975 tí ó yẹ kí ó pé 50 ọdún bí ó bá ṣe wípé ó wà láyé. Gẹ́gẹ́ bí agbẹnusọ ọlọ́pàá ṣe sọ, bí ó tilẹ̀ jẹ́ wípé òkú yìí ti ń bàjẹ́, wọ́n ní àwọn á ṣe àyẹ̀wò autopsy láti mọ irúfẹ́ ikú tí ó pa á. Ọjọ́ Ìṣẹ́gun ni Mori wá sí àgọ́ ọlọ́pàá pẹ̀lú mọ̀lẹ́bí rẹ̀ kan láti wá ṣe ẹ̀sùn wípé òun tọ́jú òkú pamọ́ sínú freezer. Lẹ́yìn tí àwọn tí ó lọ ṣe ìwádìí dé ilé Mori ni wọ́n bá òkú ọ̀hún pẹ̀lú aṣọ t-shirt àti àwọ̀tẹ́lẹ̀ lára rẹ̀ tí ó wá kúnlẹ̀ dojúbolẹ̀ nínú freezer. Wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú Mori lórí ẹ̀sùn wípé ó jọ̀wọ́ òkú. Mori sọ fún àwọn olùṣèwádìí wípé nígbà tí òórùn rẹ̀ fẹ́ gba gbogbo ilé lòun lọ ra freezer tí òun gbé òkú rẹ̀ sí. Mori bí ọmọ tí ó pọ̀ ṣùgbọ́n ọlọ́pàá kò ṣe àfihàn iye tí wọ́n jẹ́ tàbí ìwádìí lórí wọn. Mori nìkan ni ó ti ń dágbé láti ìgbà tí ọkọ rẹ̀ ti di olóògbé ní ìbẹ̀rẹ̀ oṣù yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.